mo rí message tó ní very urgent. Very urgent. I thought something happened to my children. Wọ́n á sáré pè. Wọ́n sọ pé tó bá ìwọ̀n ọmọ bó ṣẹlẹ̀ bí a tẹ́ǹtì bá wà tó ń lè kò sí pé òun fẹ́ kọ́ nǹkan sí káwọ́ mi. So that màá lè fi manage àwọn ọmọ yẹn pé to in case mo bá sí around. Mo ní kàn, what is wrong with you? Leave that matter. Issue of over property kẹ̀kẹ́ mi is not kí ló ṣẹlẹ̀ gangan. Wọ́n ní sickness pé òun sick pé kí ni ẹ̀ okay what is wọ́n á sọ pé ẹ̀yìn kan mú òun dìde ní kan tó máa ń wọ́rìn òun. That's the minor thing. Wọ́n ní àkọ́ ó lè jẹ́ akọ̀jẹ̀jẹ̀dì. Mo rẹ̀ sí fún ní ìmọ̀ràn lóríṣiríṣi. Bọ̀dé ó lè tètè fún ọkọ̀ àbájá pé kí n máa mú ẹni tètè fún kó lọ lò mo ń ṣe àwọn àpèjúwe fún lórí fún. So bọ́dẹ̀ di 31st of January yẹn ló pè mí very early in the morning. Wọ́n náà wọ́n lálá kan kí nígbà kí ló mọ́ bá sọ̀rọ̀ mo cancel ẹ̀. Wọ́n á lọ hospital òun wà pé nǹkan tó ń ṣe òun yẹn pé wọ́n láti scan òun ṣe gbogbo ẹ̀ pé ìyẹn pọ́n lè gbogbo kan pé ó fọ́ sórí ara wọn àbí this and that. Wọ́n lókè mo ṣàtúnú ẹ̀kọ́ ní ìyẹn pé má wọlé she will be fine. So bí ẹ̀mí sọ pé ẹgbàá máa di ajá ń bára sọ̀rọ̀ máa ifá lórí chat máa mo lè fi hàn dáàdì ló ń pè mí ọdún ọdún January yẹn dáàdì kò máa dáàdì àwọn àyè lẹ́kọ̀ọ́ so bàtà wá di March ó pè mí ní àkótí bá US visa ní ọmọ ní wàhálà ní ó ṣẹ̀dí láti Canada nígbà yẹn náà ni ó fi ọ̀rọ̀ US visa yẹn gan lọ mi pé èmi àtàwọn ọmọ ká lọ ṣe kẹjọ lọ pé ká lọ ṣe pé ká lọ ra apply nínú mo ń tẹ́ àti àbọ̀dẹ̀ àwọn kọ̀ọ̀kan ló fi dá lọ́ngbà yẹn wọ́n dẹ̀ gbà so next year ó náà fẹ́ travel ó ní okay wọ́n dẹ̀ dé US ó dẹ̀ ṣe video call ó send our pictures ó ní pé wọ́n sí mi ó náà admit òun pé in fact wọ́n yẹ sọ̀rọ̀ emergency lòun wà ó ní kí ló ṣẹlẹ̀ ó ní pé kí ni ẹ tó pé òun ní crisis ó ní ó dà you are in US they know best níbẹ̀ yẹn about medical pé fọkàn balẹ̀ gbogbo fídíò tó ń ṣe tó ń jó káàkiri yẹn ò ní ìdẹ̀ má jò mọ́ ó náà tẹ̀tẹ̀ àdírẹ́sì òun kókò má jù mọ́ wọ́n yẹ páàsì túbù sí ní mọ́tò ìwé ìdísẹ́ni sí mi ok lẹ́yìn tí wọ́n fàdé ọ̀hún wọ́n fẹ́ lọ sí tíátà and I started praying mo bá sí ṣọ́ọ̀bù fiṣẹ́lẹ̀ I started praying ó dẹ̀ ìrìn àjò yẹn maybe after 7 hours la tó sọ ọ̀padà lọ́wọ́ ní òun ti ṣe tán òun wá ok pé kò sí much pé ibi ẹ̀yìn náà kọ́ pé àwọn ènìyàn pé then wọ́n ti tẹ̀sí pé anemia mo ní pé red blood cell òun lò àtàwọn kan mo náà máa tẹ̀ka. gbogbo fibroid ló ṣe kíní kan ló bẹ́ sínú kíní kan ló bẹ́ sínú kù. láíláí mi ò lè dalẹ̀ ìyàwó mi ò lè sọ gbogbo nípa ẹ̀ because we are very close and we are friends till our death. Wow. You get me now? So the Sunday was successful. After a week, are you sure you are going to work? Okay. But I didn't hear. The teacher saw me sorrow. Even going after Easter, first of all, I'm not going to school. They need the I sent money to her. Lọ́wọ́ ara yín lápò ara yín. Wọ́n máa ń ṣe ìdílé máa ti gbé ọlọ́mọ ìpẹ́rẹ́ tó ń ṣe lówó. So ó dẹ̀ dàpọ̀ ìwọ́n mọ̀ ó dẹ̀ dàpọ̀ lè jẹ́ pé òun ti rí. Ó jẹ́ kọ́ ní òun rí tó láti dé ìgbà tó láti òun ti lówó yẹn. Ní fa second one yẹn náà ṣì wà lé pé òun after ìwé kan lọ. Mo dẹ̀ expect kọ́ pé mi láti gbà yẹn. Mo gbọ́ nǹkan until ọjọ́ Saturday tábùrù ẹ̀ pé mi pé nǹkan ti ṣẹlẹ̀. Mo ń lọ sí wẹ́ẹ̀lì kan ní mo ń láti bọ́lẹ̀ mo sáré padà pé kí ló ń ṣẹlẹ̀. You cannot tell me na my mistake. Kí lẹ̀ ń wo? Kí ló dé? Òun náà sí wọn àti yàrá ìnáwó àti wọ́n ti dàgbà yẹn. Ìgbà tó ń lọ wọn náà ṣe orí kan ti change. Kí ló yẹ ẹ pè mí? O tí ẹ fi lọ yín rárá. Lọ mí. Dr. Bless àjọ sọ̀rọ̀ dáadáa yín. Wọ́n ní ìtumọ̀ ní pé ẹjọ́ ń sọ̀rọ̀ pẹ̀lú mi ò ti gbọ́ nǹkan lately nípa health ẹ̀. Wọ́n ní Friday yẹn náà gbé lọ sọ́sítà kan ní Nàìjíríà nígbà tó ní crisis iná operate ẹ̀ bá ti sọ fún mi ò ní jẹ́ kó operate so Sunday Saturday Friday yẹn ló dá wàhálà ilẹ̀ báyìí ẹ̀kú àtẹ̀mára campaign ẹ̀kú ọ̀rọ̀ èèyàn ó ń dùn mí
ó ṣe wá rí báyìí sá àti wọ́n ti sin ìyàwó yín ní àná kí lè tò ṣé ó tán bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ bóyá kan ṣe wé kí pẹ̀ ní bóyá kan ṣe kí nìkan fún ní bóyá kan sáré ti bọ̀lẹ̀ bẹ́ẹ̀. ìwọ̀nba kìtìyàn tá a ṣe lánàá gan if not that I am a man and I stood on my feet wọn fẹ́ gbà ká sí lánàá Saturday lọ fẹ́ sí who does that. láì ṣe mùsùlùmí. You cannot just bury my wife as if you are burying a chicken. I will be there. I will give her a befitting burial. It's okay. On that 24 hours, I will do what I'm supposed to do. Ayé pé bọ́bọ́ yẹ sí ìgbà lánàá gan pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ mo bá sáré ti bọ̀ lẹ́yìn tó sáré ẹ̀rọ kan ní gbóná gbòòrò. No, I will be there as a CNS. I will give her befitting burial. Kọ́ lè sìn ẹ́ òun bẹ́ẹ̀ ni mo fi tàná ẹ̀. Then ojú ọ̀sẹ̀ a máa ṣe 8 days. Fún wọn. Fún pẹ̀lú àwọn ọmọ a máa ṣe prayer ṣe gbogbo ẹ̀. Then mo ṣe máa ṣe 40 days for John somebody. Because wọn náà she tried for me. She's my best friend. Wow. She's my best friend. She worked here. My dad left here in a boat of igi apigiti like paper kind. Mo ẹni kejì ṣiṣẹ́ baby by with her support. Like baby by okay la ṣe to gbogbo ẹ̀ tó di baby by. So yóò lè gbàgbé ẹ̀ for anything. So àwọn kan sọ yẹ ọkọ ẹ̀yẹ greedy. I'm not a greedy man because ó ti fóríṣiríṣi lọ mí agbẹ̀lẹ̀ ilé ìwọ̀n sọ mí dàbí wọlé dúdú mú lójú àìkí nìkan don't worry take care of your children. ṣáà nǹkan tó ní mo fi tọ́jú àwọn ọmọ mi tó bá ti ṣe fọ́mọ mo ṣe fẹ́ mímọ́ inú mi ń dùn. I'm not interested in KE's property láyé far be it. What I want is for my children to take care of. I just want to warn people, Nigerians, be careful of what you say. Kì í ṣe gbogbo èèyàn lẹ́yìn máa ń sọ ọ̀rọ̀ yamayama ẹ̀ máa ṣe ní ṣọ́ṣọ́ṣọ́ sí social media. Ẹlòmíràn jíyà nǹkan tí kò mọ̀. Mi ò lè ọmọdé bàjẹ́ máa sọ kó sọ nípa ìyàwó mi. Tí bá ṣe mo dalẹ̀ Ọlọ́run. Àwọn kan táwọn fẹ́ máa gbọ́ nìyẹn. But I will never do it. She's my wife. Mi ò divorce ẹ̀. I go separate me. Ẹ lè ṣe rẹ́gísítì ẹ̀ ṣe gbogbo ẹ̀. Gbogbo evidence wà nílẹ̀. So ikú ẹ̀dùn mi kọ́ lóun bá mi ṣàánú ẹ̀. Ó ti lábẹ́ rẹ̀ kó ní ìsinmi níbi tó wà. Ṣé ń gbọ́ mo dúpẹ́ sá.